Ọ̀ọ̀ni of Ilé Ifẹ̀, Ọba Ọ̀ọ̀ni of Ilé Ifẹ̀. Fortunately mo wá lucky enough láti wo fídíò yẹn. Nígbà tí mo rí fídíò yẹn, inú mi dùn pé wọ́n lọ gbà láyè láti wá, kò sọ́lọ́pàá ńbẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ wà ńbẹ̀ nínú ààfin Ọ̀ọ̀ni. Ṣùgbọ́n nígbà tí mo máa rí ọ̀tí mo gbọ́ ní Ọ̀ọ̀ni láwọn dáríjì, àwọn ti dáríjì Ìgbòho. Àwọn dáríjì Ìgbòho. Ló wá ṣe mí ní kàyéfì àsọmọ Yorùbá. Ipe ẹ dáríjì Ìgbòho. Ǹjẹ́ kí ni Ìgbòho yìí ṣe mo fẹ́ mọ̀? Èèyàn ṣàṣẹ àtọrọ dáríjì, ẹ wá dáríjì. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn ọba wa. Kí ló ní Ìgbòho ṣe gangan kan tó láwọn dáríjì Ìgbòho? Torí mi ní a different perspective. Ọ̀rọ̀ mi yàtọ̀ sí gbogbo nǹkan tí olúkálùkù yín sọ o. Ẹ̀yin ará mi ọmọ Yorùbá ògidì, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ṣé bàbá wa Ọ̀ọ̀ni Ògúnwùsì Ẹnìtàn Ọ̀jájá náà máa láwọn àwọn forgive Ìgbòho fún kíni? Ẹ̀yin ọmọ Yorùbá ògidì tí 15 sí 30 tó bá jẹ́ bírú èmi la wà níbí báyìí. Ó yẹ ká gbé gbogbo àwọn ọba wa lọ sí ilé ẹjọ́ ni, torí àwọn ló ń pa wá. Àwọn ọba wa wà ńbẹ̀ láti bí ọdún 8 tí Buhari ti ṣe tiẹ̀ tó fi lọ. Wọn ò mà mí fi kí pé ẹ má pa àwọn èèyàn àwọn. Wọn ò mà gbóhùn sókè pé yìí tẹ́ jẹ́ tó àgbàyíláyè. Ẹ̀yin ọmọ Yorùbá ti gbàgbàkúgbà ti kóra oko dé. Àgbàyíláyè tó tí wọ́n ń gbé ọrùn ẹsẹ̀ sí wa lọ́rùn. Ẹ ń fi ìdà, ẹ fi ń gbé orí wa bọ́lẹ̀. Wọ́n sọ̀rọ̀. Ṣé ìsìn náà máa ní àwọn forgive Ìgbòho? Forgive ẹ̀ fún kẹ́nẹ́. Àbí ká bàtà jọmọ Yorùbá gan-an ká tú jáde ká tú yẹ̀yẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní bí àwọn bàbá yìí wọ́n fi kú, wọ́n fi ṣe sábàbí fún wa. Forgiveness kí ni Aláàfin ọba Ọ̀ọ̀ni sọ? Àwa gọ́gọ́ ló yẹ kẹ́ máa tọrọ forgiveness lọ́wọ́ wa. Pé ẹ ti pa wá. Wọ́n lọ bá gba lórí ohun gbogbo ni ẹ̀ bá lórí nǹkan kan. Torí tẹ́ bá gba lórí ohun gbogbo ni Fúlàní ò ní máa dágọ́mú so. Àwọn ọmọ Ìgbò ní máa ṣe gbásgbòsì fún wa. Kán gbalẹ̀ wa tọ́kọ́ tó máa sọ pé àwọn làwọn ní Ilé Ifẹ̀, àwọn làwọn ní Lagos. Ẹ wá gbapẹ́ ní jẹ. Ẹ sùn bí omi inú àmù. Ẹ dákẹ́ wọ̀rọ̀ bí ọbẹ̀ inú ìṣàsùn. Forgive kẹ́nẹ́. Àbí kí gbogbo yín sórí pọ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa. Torí ẹ ti pa wá, ẹ ti pa Bàsírà mọ́ wa lára. Ẹ ti sọ wá di pangolo kalẹ̀. Ẹ sọ wá di àgbàdo onúgò tó fẹ́ máa mú jẹ. Yín kọ́ lẹ̀ ń pa wá, ṣùgbọ́n gba Fúlàní láyè. Mi náà yẹn Fúlàní lóhun sọ 3 mílíọ̀nù fún láti wọnú igbó wa lọ. Ṣáà sọ̀rọ̀. Ọmọ yín ti wá débi ọmọlódó ọdẹ, ọmọlódó orin. Adékúnlé Bọ́lá Ahmed. Lẹ́nu yìí tó wọlé lọ́dún méjì yìí, Fúlàní ti pa 29,000. Ṣé ohun tí Yorùbá tó wà fún nìyẹn? Kẹ́ máa pa àwọn ojúlówó ọmọ yín, àwọn ọmọ tó máa délédè yìí lẹ́yìn ọ̀la. Kẹ́ máa pa Bàsírà mọ́ wọn lára. Kẹ́ máa bà ìgbésílẹ̀ ayé wọn jẹ́. Kẹ́ lẹ́yìn wọn lọ sílé ẹ̀yìn odi tó ti máa ṣe mẹ́gàdì, tó máa ti máa ṣọmọ ọ̀dọ̀ pẹ̀lú masters àti PhD. Mo wà lára wọn o. Mo wà lára wọn, mo gbé PhD dání. Àwọn gba tọ́lọ́kọ́bọ̀ kan, bó ti jẹ́ pé tọ́lọ́kọ́bọ̀ kan náà ó ju owó tá à ń gbà ní Nàìjíríà lọ. Á sì wù mí kí ó jẹ́ pé orí ilẹ̀ bàbá ńlá bàbá mi ni mo ti ń gbà. Ọ̀ọ̀ni of Ifẹ̀, ẹ ṣẹ̀ wá o. Àwọn kan máa fẹnu di ọba wa. Yes, ọba wa nìyẹn. Ọmọ aládé nìyẹn, ọmọ onírùkẹ̀rẹ̀ nìyẹn, ṣùgbọ́n ẹ ganu sí o. Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ẹ ganu sí Buhari lọ́rùn. Ẹ lè bá sọ̀rọ̀ gbogbo yín lẹ́ ń lọ sí Aso Rock, lẹ́ ń lọ salute, lẹ́ ń ṣe obeisance. Tí more than 50,000 tí Buhari fi pa lára ọmọ Yorùbá fọ́dún méjì dẹ̀ ló ṣe. Ṣé Jubril Sultan lẹ tún gbà láyè kó pa wá fọ́dún 6 tó kù? Káti ẹ̀ wá pa gbogbo yẹn tì. Ọmọ yín gan wà ń bẹ̀. Ó ti ṣèdíra bàtà rẹ̀bẹ̀tẹ̀. Ó ṣe lè dìdí gbangba. Ẹ ti fi lẹ̀kẹ̀ sí lọ́rùn. Ẹ ti fi sí ní ìdí. Ọmọ ló ń ṣe wá báṣubàṣu yìí. Ọ̀jájá o. Ẹni tó Ògúnwùsì. Ọmọ aládé Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ẹ ṣẹ̀ wá. Pàápàá jùlọ ẹ̀yin only the highest monarch in Yorùbá land. Kì í ṣe Aláké of Aláké o. Kì í ṣe Olúbàdàn of Olúbàdàn. Kì í ṣe Àwùjalẹ̀ of Ìjẹ̀bú o. Ọ̀ọ̀ni. Tó bá jẹ́ pé orúkọ yín yẹn ó ń ròyìn ní sà. Ó yẹ kẹ́ ti bá wa pa dẹ̀ndẹ̀ nínú àwọn Fúlàní. Pa kọ́kọ́ o. But àwọn lọ́nkọ́ o, lọ́n fi wá ṣe ṣeré. Ìmí àti ẹ̀tún pa wá tún gé wa ní bàsí ìbásí.
tó máa tún fi wá ṣe dùndùn ṣeré ẹ wá ní Ìgbòho ṣẹ̀yìn fún kíni kí ló ṣe ó ṣẹ̀yìn pé Àdògán àti Fatai ilẹ̀ panilẹ̀ ẹ ráyè pa àwọn tó kù bí ẹ ká nípa ẹ pa àwọn tó kù ni bí ẹ kò ní ṣẹ̀yìn àbí bí ẹ gbogbo dúkìá ẹ tẹ bàjẹ́ ká nípa ẹ̀rọ náà kan lẹ́sẹ̀ àbí yín lápá ni bí ẹ kò ní ṣẹ̀yìn ó ṣẹ̀yìn torí pé ó ráyè sá máwọn DSS lọ́wọ́ wọn ò rí pa ó ṣẹ̀yìn lọ́wọ́ pé àtọ̀ ọdún méjì àbọ̀ tẹ sọ sínú kótó ní Benin Republic ó tún jáde ṣé ohun tó fi ṣẹ̀yìn nìyẹn àbí torí pé ọ̀n tí rí pa ó wà láyé ó ṣẹ̀yìn bàbá lápè yín o Ọọ̀ni of Ifẹ̀ àwa ló yẹ ká bínú gangan kẹ máa bomi sí wa lórí kẹ máa bẹ̀ wá ká máa láàánú ìgbà torí ẹ ti pa wá tán o ẹ ti pa wá tán àtẹ̀yìn ni àti ọ̀wọ́ adé tó tẹ̀yẹ̀ gorí oyè tí calamity tí chaos tí confusion disturbance tó ń wọ́ tẹ̀lé lẹ́yìn ṣé n ta fẹ́ ṣe nìyẹn ẹ̀yin ọba lọ́ba wa tá à ń pè yín lógún tá à ń pè yín lọ́gbọ̀n tá à ń rá bàbà fún yín ẹ wo bẹ ṣe ń ṣayé wa ẹ ti sọ ayé wa di gbòdò ẹ ti sọ ayé wa di panla ẹ ti sọ ayé wa di òkúta a bèrè búrẹ́dì lọ́wọ́ yín òkúta lẹ fi ń ṣan wa lórí ẹ ti sọ ayé wa di 5 and 6 ṣé Yorùbá nìyẹn ní Fúlàní ń gbé wa pa lógún lọ́gbọ̀n lẹ́ẹ̀rí nǹkan kan ṣe sí làwọn ọmọ Ìgbò ń dágán mú so ẹ̀sùn ewé jókòó jẹ́ gbẹ́nu rọ̀ dání fún wọn bó ṣe ń pàtàn Lagos ló ń pàtàn Ilé Ifẹ̀ ẹni bó láwá wà kí wá ní kí ni the purpose the core fundamental of being our king kí ni ojúṣe yín àbí kẹ́kọ̀ọ́ máa fọwọ́ lálẹ̀ fún wa yìí tẹ́ bá fẹ́ kọ́nà lágbá títọ́ máa fi yíkú aná èyí tẹ́ máa ní kọ́ gbé ṣé yẹn ni core fundamental responsibility ọba ní orílẹ̀-èdè Yorùbá kí làwọn bàbá ńlá bàbá wa báwọn náà ṣe tó ilẹ̀ yẹn kó tó di pé ẹ̀yin bọ́ sórí àpèrè yẹn Ọọ̀ni ọba Ọ̀jájá Ògúnwùsì Ẹnìtàn ǹjẹ́ tó bá jẹ́ pé bàbá yín Síjú Adé ló wà ń bẹ̀ àbí ní Ọ̀yọ́lé Adérẹ̀mí ló wà ń bẹ̀ ṣé gbogbo nǹkan rí náà la máa tún rí àbí tí wọ́n máa yàtọ̀ torí àpèrè bàbá ńlá bàbá yín lẹ́wà o èmi ò rí ẹ̀ẹ́dá gánmú so àwọn Fúlàní ń sọ fún wípé ẹ jẹ́ nǹkan kan bí wọ́n torí pé wọ́n release bag of Ghana must go àbí ẹ were afraid of them tó bá dẹ̀ jẹ́ pé ọmọ aládé ọmọ alágbára lẹ́yìn wọn bí pọ̀n rí Fúlàní rẹ̀ kó dẹ́rù bàyìn torí bí tí ọgbọ́n wà tí òye wà tí ìmọ̀ wà tí agbára wà àwọn ọmọ Yorùbá lọ́lọ́run fi fún mo mọ tí mo ń sọ o àwọn ọmọ Yorùbá lọ́lọ́run fi fún kí ló wá dé tí àwọn àtọ̀húnrìn wá pàápàá jùlọ Fúlàní wọ́n wá ń ṣe wá bí bẹ́ntọ́rí búrẹ́dì tó ń já sómi kí ló dé náà Ọ̀jájá Ògúnwùsì ẹ mọ ohun tí Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ 50-60 years ago ẹ wo bẹ́ ṣe ń ṣe yán bí ọkà every bagger àtàwọn ọmọ àlè wọ́n bá yọjú sí yín ẹ máa nawọ́ sí wọn àwọn tó yẹ kọ́ máa fàyà gbalẹ̀ wọ́n bá rí yín kọ́ máa rí yín lásán kẹ́rù máa bà wọ́n ẹ wá di fellow citizen tẹ́ ń bá wọn jókòó lẹ́yìn náà ń bá wọn lọ pátì ẹ mélòó lẹ́yìn rí bàbá Síjú Adé tó ń lọ sí pátì tó ń lọ jẹun bẹ̀ ẹ má bà wá lójú jẹ́ o lọ́tọ̀ orí àpẹẹrẹ bàbá ńlá bàbá yín lẹ́wà ẹ má ṣe pọ́nṣọpọ́nṣọ ẹ rọ́bà ẹjọ́ ẹ rí Ṣètánì of Sókótó kọ́ máa wọ́ rẹ̀ bẹ́ ṣe wọ́ra yín sà mo dẹ̀ ti sọ́ngbà kan máa tún sọ with all due respect tí ò bá ń jẹ́ ọba lẹ́yìn tẹ́ bá wà ní position ọlá máa sọ jù báyìí lọ ṣùgbọ́n mo gbọ́dọ̀ respect adé orí yín torí pé kíni ó kéré pọ̀ jù máa gbọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ yín èmi náà máa lọ 70 as a matter of fact next year ni máa pé 70 so mo jù yín lọ dáadáa ṣùgbọ́n torí pé ẹjọ́ ọba mo ń láti fi ọ̀wọ́ ọba wọ̀ yín ohun tẹ́ ń ṣe òtẹ́ ọmọ Yorùbá lọ́nu o wọn ò ní lè sọ nítorí pé wọ́n bẹ̀rù pé má pa wọn bẹ́ẹ̀ bá fẹ́ pa mí ẹ go ahead ikú ò kì í ṣàrùn ṣùgbọ́n kí wọ́n ní ká jókòó ká máa pọ́n jẹ̀bẹ̀tẹ̀ láti sà ká máa lẹ́ ẹ̀ ń forgive wa forgiveness wo tẹ̀lé fẹ́ fún Ìgbòho wọn ti gbé lọ́lé ẹjọ́ gọ́fàmẹ̀ntì wọn bí i gọ́fàmẹ̀ntì Buhari wọ́n ní kò jẹ̀bi o ìjọba ló jẹ̀bi wọ́n tún ní kọ́ fún Ìgbòho ní 2 billion àbí 20 billion ṣọ́ọ̀tì fún ní 5 naira bá wa sọ fún wọn pé kọ́ fi owó ẹ̀ kọ́ kò lè lọ́wọ́ kọ́ fi àkáǹtì ẹ̀ sílẹ̀ òkú Àdògán àti Fatai tán gbé lé Ìgbòho kán gbé lẹ̀ ìyàwó ẹ̀ fẹ́ lókù ọkọ ẹ̀
kí government sanwó unnecessary killing tó pa Àdògún àti bá wa sọ yẹn wá lè forgive pé kẹ́nẹ̀ forgive pé kí tó sọ tẹ́ bá forgive ẹni kó mọ́rùn wá kẹ́gẹ́ fún bàbá Tinubu àbí báwo torí kò yé mi ọbọ̀dẹ̀lẹ́pẹ̀ yìí ṣé ń tẹ́ ìró pẹ́ ṣẹ́ yẹn tó bá jẹ́ ọmọ Fúlàní ní Ìgbòho ìjọ bí bàbá ńlá gọ́ọ̀mẹ̀ntì kankan lè kàn mú ṣé bọ́ mú bọ́dẹ̀ jọ tẹ́rọ́rìsì tó láwọn àmì tiẹ̀ tó ń pààyàn níjọ́ ò lẹ gbọ́ pé Ìgbòho pààyàn níjọ́ ò lẹ gbọ́ pé gbébọn àbó sọ fáwọn èèyàn pé gbébọn ẹ jáde ẹ tẹ̀lé mi bọ́dẹ̀ jọ ní ìbọn ó ní àwọn ọmọ tó ti lẹ́yìn tó dẹ̀ ń lọ pa èèyàn nígbà tí DSS mọ́ 24 hours to 48 hours tán pé táwọn kàbáàlì olórí burúkú àwọn máa tọ̀hún rìn wá àwọn máa tọkọ wá bàlújẹ́ àwọn máa fìtọ̀ fọ́rí àwọn máa bá màlúù sùn oríkì wọn nìyẹn o àwọn ọmọ jáwé jura àwọn abá màlúù sùn àwọn ọmọ panipani apànìyàn àwọn àtọ̀ọ́lé àwọn olóòórùn nígbà tó ń pẹ́ bàbá sí pèèní ọmọ yín ọmọ ọlọ́dún ọdẹ yín bàbá yín Adékúnlé Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ni wọ́ránkíyà tàtàntẹ́sà kó fi bóde jọ sílẹ̀ bàbá Tinubu fi bóde jọlẹ̀ o bàbá yín bàbá Tinubu oníkòmọ́kòtọ́ ó fi bóde jọ sílẹ̀ bàbá yín Bọ́lá Ahmed aṣojú lójú oníléeṣẹ́ lójú àlejò wọ́n fẹ́ káwọn ọmọ Yorùbá ká máa dọ̀bálẹ̀ ká máa kúnlẹ̀ fún wọn wọ́n á tún kó ẹsẹ̀ òsì méjì wọn wọ́n á lọ dá wọn Fúlàní lóhùn wọ́n ti tà wá ṣùgbọ́n Ọlọ́run ló máa rà wá padà Ọlọ́run máa rà wá padà Ọlọ́run ò dẹ̀ ní sanwó fún Fúlàní kó tó gbà wálẹ̀ lọ́wọ́ wọn nígbà tí wọ́n lè forgive ẹ̀ kí lẹ fẹ́ kí Ìgbòho fíìlì 20 billion tó ní gọ́ọ̀mẹ̀ntì fún ní kóòtù Nàìjíríà ni o kì í ṣe Saudi Arabia o kò ń ṣe ní London o ti Nàìjíríà yín náà ni o lọ́ ní kó lọ sọ 20 billion ẹ̀ fún ẹ bèrè ló bàbá wa Ọ̀ọ̀nì Ògúnwùsì Ọ̀jájádì secondary ẹ bèrè lọ́wọ́ Ìgbòho ni ṣó ti gba 20 billion náà àbí wọ́n ti fún ní 500 naira ṣé gbogbo mọ́tò ẹ̀ tán bàjẹ́ wọ́n ti dá padà fún ṣé òkú Fàtáì tán pa sílẹ̀ àbí Àdògán wọ́n ti gbé sílẹ̀ tó ráwọn DSS wọlé wọ́n pa èèyàn méjì unwanted shooting ṣé torí pé wọn pa gbogbo àwọn yòókù lẹ́sẹ̀ lẹ́ẹ̀ forgive Ìgbòho àbẹ́ forgive ẹ̀ torí pé kì í ṣọmọ kọmọ́ èmi ò mọ torí mo fẹ́ mọ̀ bọ́tẹ́ yẹn ọmọ Yorùbá ògèdè tabarẹ́rin ká sọ pé arẹ́rin tí bá sọ pé iná ń jó lórí òrùlé ẹni kì í lọ kó ẹrú ẹ̀ wá ó yẹ ká kì bínú bọ́lẹ̀ fún gbogbo àwọn báyìí wọ́n ṣe ń pa wá nílọrin ló ń pa wọ́n ní Ṣakí ló ń pa wọ́n lóńdó Adédatiwa oníkòmọ́kòtọ́ oníjẹkújẹ ọmọ àtìlẹ́dàáta gọ́vnà Adédatiwa of Ondo ọmọ onínàkúnà ni ẹ o tó bá Bàlá Mohammed dẹ́rù pọ̀ ó ti dáràn ó ti wọ́ gàù tó rọ́mọ àlè ní Bàlá Mohammed a máa claim Ondo bí ẹni pé Zamfara ló wà o ṣùgbọ́n kò ló fẹ́ bá ṣe 2.16 ṣé bílíọ̀nù ni a fi búrẹ́dì kó ẹ lómi ọbẹ̀ jẹ́ wọ́n òpònú ní Adédatiwa wọ́n ti ń rí gọ́vnà tó tẹ̀ tó ń gbárùkù ó ń ṣe bí ẹni tí ò mọ tọ́lọ́ yàtọ̀ sí sísì ọmọ onínàkúnà ọ̀kanjúwà olè ní gbogbo yín ẹ ṣáàfẹ́ kówó ìṣá bí bàbá Buhari ni èlò ló kó lọ sọ́run ṣé kò sọ fún yín pé empty handed ni òun lọ sọ́run ni ìyẹn tó bá tẹ̀ lọ sọ́run tí ò jẹ́ inú náà lọ́lọ́run sọ sí tó ń jóná bí gúgúrú orí yóò gbé o Adédatiwa gbogbo ọpọlọ ìsàlẹ̀ ló wà inú kun ẹ ló kó sí stomach architecture ni gbogbo yín lé kiri ohun tẹ́ ẹ̀ ní kó lọ síbi kankan wàá bí mi granny mi nílé tó 30 wọ́n ṣiṣẹ́ wọ́n lówó lọ́wọ́ wọ́n bímọ ó da gbogbo ẹlẹ́ ni o ìwà rere wọn là ń rántí ìwà rere òun lè ṣọ́ ènìyàn lọ tọwọ́ ọmọ yín bá ṣọ́ ẹ̀yin lọ́ba níjòyè tẹ́ ń gbọ́ àbọ̀dí fáwọn ọmọ Yorùbá ẹ̀yin gan ò ní pẹ́ lórí ilẹ̀ yìí ò kì í ṣe èpè Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o Ọlọ́run dẹ̀ ń rán àwọn òjíṣẹ́ tiẹ̀ sí yín wọ́n ń sọ fún yín pé tẹ́ bá ń dènà de àwọn ọmọ Yorùbá adẹ́lọ́run ní lọ èyí tó máa kú tú ẹnu yín ló máa pọ̀ ìyẹn ò kàn mí o torí tẹ́ bá fi ọwọ́ yín fà ó ti di dandan ẹ máa fojú ara yín rí sọ bàbá wọ Jájá ẹni ìtàn Ògúnwùsì
adé pẹ́ lórí o ìrùkẹ́ máa pẹ́ lọ́wọ́ o mo fẹ́ kí àṣẹ máa jáde lẹ́nu o yìí tẹ̀mí rí yìí o mi ò rí àṣàṣẹ o ẹ forgive ẹ what did the court say ṣé bí court DSS lọ sọ pé wà wanted ṣẹ́yìn náà tún ti di DSS ni àbí kí lẹ́yìn ń dáríjì fún ẹ sọ fún mi tó ṣe fún yín iṣẹ́ tó yẹ kẹ́yìn máa ṣe ó bọ́ síta ó ṣàyà gbangba ó rí sí gbogbo ìgbésí ilé ayé ẹ̀ àwọn ọmọ àwọn ìyàwó ẹ̀ ó lóun fẹ́ gbèjà àwọn èèyàn mélòó láfítà tí Ìgbòho ti ní wọ́n ti sa sẹ́yìn odi wọ́n ti lè sí bá wọ́n ti lè sáwo ó dé èèyàn mélòó tó jáde tó lóun fẹ́ gbèjà àwọn èèyàn ṣe ni pé kedere ẹ ti bọ́ wá sí ìhòòhò ìhòòhò ọmọlúwàbí la wà torí Fúlàní ṣì ń pa mẹ́sàn-án mẹ́wàá ó ti sọ lọ́nìjà eré ahoro ẹ wá jókòó síbẹ̀ ẹ̀ ń dá gọ́mú so ẹlẹ́nfọ̀ gíìbù ẹni mercy for what mo ń bí yẹn ní ìdáríjì pẹ́kẹ́ ní pé ó jáde ó fẹ́ gba àwọn èèyàn ẹ̀ là ẹ pè èèyàn méjì sínú ilé ẹ̀ gbogbo dúkìá ẹ̀ lẹ́bàjẹ́ orí ọ̀rọ̀ yín náà nìyẹn ẹ̀ kú sí o tí ò bá sọ̀rọ̀ Ìgbòho ìyá Ìgbòho wà láyé ń sìn ìyá oníyà ó tún fara abiyamọ tòótọ́ ikú òjijì tẹ́ fẹ́ fi pa wọn ẹ̀ ó tún gba kóòtù lọ forgiveness wọn lọ́wọ́ ń sọ ẹ̀yin gẹ́gẹ́ bí Jésù ni mo gbọ́ tó ń forgive èèyàn fún ẹ̀ṣẹ̀ burúkú téèyàn bá ṣe Jésù nìyí ni ẹ̀yin tó yẹ káwa bínú sí ká faraya gidi gan ká jáde pé ń pa wá lógúnlọ́gbọ̀n ẹlẹ́ẹ̀bá lórí gbogbo gbọ̀ngbọ̀n ẹ̀ẹ́lẹ́bá lórí Fúlàní tó ń pa wá forgiveness wọlé wálé ń give àbí kẹwàá kó fọ́jú fún yín pátápátá ń tẹ́ bá máa ṣe ní kẹ́ṣe ká fọ́jú fún yín ká díjú pátápátá pé fẹ́ sọwọ́dọ̀ lòsì ẹ fẹ́ sáyé wádìí ayé pangolo ọba Ọọ̀ni ẹni ọlá ẹni tán Ògúnwùsì Ọ̀jájá secondary ẹ lọ́túnrọ forgiveness kan ló wà nílẹ̀ yìí o ẹ jáwé ọlọ́fẹ́ gbéra kẹ́ fojú ojúkojú pẹ̀lú Fúlàní kẹ́ni kan stop ó ṣe ń pa àwọn èèyàn yín otherwise ẹ ní local stand láti bá wa sọ any fucking bagger message kankan tẹ́ ẹ bá lè fèsì Fúlàní kẹ́ni kan fi àwọn èèyàn yín lẹ̀ Sultan ń gbèjà àwọn Boko Haram ó ní ẹni tó bá fẹ́ pa Boko Haram ààlà ló ń bájà yẹn nọ́ọ̀tì ló ń bájà yẹn ẹ̀yin náà sọ fún wọn pípa tán pa àwọn ọmọ yín tó tẹ́ bá tún gbọ́ pé ó pa nǹkan kan ní tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ṣe tó bẹ́ẹ̀ láti sọ fún Sultan of Sokoto pẹ̀lú àwọn ọmọ olórí burúkú tó kó dání àwọn ọmọ àna àwọn ọmọ tó fi ń ṣépè fún ọmọ àbí irú ọmọ Boko Haram lè gbà wá ni àwa jáde lọ ṣiṣẹ́ lọ́kàwé ni ẹ mọ iye ọdún tí mo fi kàwé nílùú òyìnbó mo tún wálé mo lọ́dún 11 mo tún padà mo tún sì ń ṣiṣẹ́ Ọ̀jájá mo ṣe ń ṣiṣẹ́ mo ń lọ pé 70 mo ṣe ń ṣiṣẹ́ bí ṣe ń ṣiṣẹ́ ni mo ń kọ̀wé àwọn ọmọ Fúlàní wọn ò gbé wọn sọ ẹ ń bọ́ wọn tó ń pa wá ẹ̀yin gò níbẹ̀rù Ọlọ́run o ẹ níbẹ̀rù Ọlọ́run o àwọn tó ń pa wá tó ní kẹ́ máa mọ́wọ́ ransom wá lẹ́ ń kọ́wọ́ òlu fún ẹ wá lẹ́ forgive tẹ́ ẹ bá forgive ńkọ́ ṣe fẹ́ pa wá ni ṣé tẹ́ bá pa wá ẹ lè rúlu Fúlàní ni ṣé tẹ́ bá pa wá àwọn Ìgbò lè fẹ́ sọ di àwọn èèyàn tí yín ni forgiveness wo lè bá rò pé ẹ ń sọ ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ tẹ́ bá jókòó tẹ́ bá rohun tí mò ń sọ ẹ rí i pé à ń dọ̀bálẹ̀ à ń ké ń tó bá ọkọ yẹn ó yẹ ká fárígá ká faraya fún lọ́balọ́ba fún gọ́vnà tó ń fọ ayé wa polúṣu tó ń fi búrẹ́dì jẹ wá lómi ọbẹ̀ tó ń fi ọbẹ̀ jẹ wá lẹ́yìn ká bínú pátápátá àmọ́ pa àlè nà wọ́n o ṣùgbọ́n tá a bá disturb rádaràdá rédèrèdè tó ń ṣe kò tí ì burú jù o torí ibi tí mo jókòó sí yìí inú wọn bí mi ó yẹ kí n wà ní Nàìjíríà kí n ti rìtáyà kí n máa wá sí Amẹ́ríkà máa wo àwọn ọmọ mi Amẹ́ríkà náà la stock sí kí ló dé à ń gba treatment gbogbo àwọn olórí burúkú administration wọn ò kọ́ hospital wọn ò kọ́ ilé ìwòsàn wọn bá gbé plane wá láwọn lọ London ikú náà máa bá bọ̀ o sí nǹkan kan tó fẹ́ bá bọ̀ ẹni tí ò bá ti tún ara alẹ́ ẹ̀ tí ò ti tún ṣe ìtìjú máa gbà lájò ẹ̀yin tẹ́ tara alẹ́ yín lọ́pọ̀ tẹ́ tà wá lọ́pọ̀ fún Fúlàní ẹ lè rí wàrà lódìndí ẹ wá lẹ́ síìkì ẹ gbádùn ẹ̀yin wá gbé plane ẹ lọ sí India ẹ lọ sí Turkey ẹ lọ sí London ìbálùlù tó fi gbé yín lọ òun náà ló máa fi gbé yín padà sínú pálí o kò jù bẹ́ẹ̀ lọ. Àpábí o ti ṣe tiẹ̀ ń sìn ó àbí tó ń kí hallelujah bàbá Buhari ti ṣe tiẹ̀ ó ti lọ bí gbogbo yín ṣe máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn ò tẹ́ bá fi wá lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ẹnu mi gbà Ọlọ́run ti sọ bẹ́ẹ̀
pé ojoojúmọ́ lòun bínú sí ẹ̀yin aṣebi yẹn wá jẹ́ gọ́fúnà ni o ó jẹ́ sínétọ̀ ni o ó jẹ́ olówó alágbára ìlú ni o ó jẹ́ pírẹsidẹ́ǹtì ló ni o tẹ́ ẹ̀ ní jẹ́ ká mí nítorí pé ẹ fẹ́ máa jùrù dí sí Fúlàní ẹ máa síkì ẹ máa lọ ní wọ́n máa gbé yín bọ̀ sínú pálí it's as simple as that a ti jẹ́ owó ṣòkòtò kan náà o ẹ̀yin ará mi gbásùkò sì tẹ́tí ń ṣe bí ọdún mẹ́wàá fún wa àwa gan máa ṣe mẹ́ta láì fún yín a ti wọ ṣòkòtò kan náà ọmọ tó níyàwó ò ní sùn ní ọ̀rọ̀ yín àti gọ́vnà ni o àti pírẹsidẹ́ǹtì ni o àtẹ̀yìn lọ́ba ní tẹ́lẹ̀ ẹ̀ jẹ́ ká gbádùn ẹ fẹ́ máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ Fúlàní kẹ́ máa gbé wa pa mo lẹ́ rí wọ̀n ẹ̀rí wọ̀n ẹ̀yin gan ò ní sùn ẹ ti gbọ́gbọ́ pàmápá wá àwa gan agbógbó kan máa sin yín àwa ò ní pa yín máa sin yín ni o a ti sin bàbá Buhari wọ́n ti bá wa gbé lọ sí ibodè wọ́n ti gbé lọ sí ibodè Buhari alágbára tó ń yọ wa lẹ́nu ó ti dé ibodè a máa kọ́ni fún yín náà ní tẹ́ ẹ̀ bá tètè dìde kẹ́ mú tó yẹ kẹ́ ṣe kẹ́ mú ṣe èmi yà á kọ́ni fún yín gbóhùn mi ò tiẹ̀ tí ò pàlá tébù máa ní ẹ bá mi gbé wọn lọ sí ibodè ẹ gbé wọn lọ sí ibodè àwọn alágbára tó ń yọ Yorùbá lẹ́nu ẹ gbé wọn lọ sí ibodè wọ́n máa gbé yín wọ́n bá ìwọ lọ sí ibodè ní tẹ́ bá láàní nírí mú mi tẹ́ bá lẹ́ẹ̀ ní jẹ́ ká sùn àwa gan ò ní gbà fún yín o tábà ti ń rojú yín fún àwọn alálẹ̀ àwọn baba ńlá baba wa tí wọ́n forí wa sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá láǹdì tẹ́ wá láàní gbé ẹ fẹ́ sọ iyán wa ẹ fẹ́ sọdọ̀kà mọ́ wa lọ́wọ́ lórí ilẹ̀ baba ńlá baba tí kì í ṣe pé àwa bá ọmọ Yíbò ọmọ Fúlàní ọmọ Yorùmí ọmọ Ẹdó ọmọ Bìní tábà bá wọn dúlé tí wọn lọ sí Nasarawa lọ sí Gombe lọ sí Kaduna lọ sí Kano lọ Nnewi lọ sí àwa lọ́ṣun Ògùn state Lagos state Ondo state Kwara state àbí gbogbo bí tẹ́ bá pè ṣùgbọ́n láàní sùn níwo irọ́ rẹ pa o owó kì í fọwọ́ lọ́rùn o ẹ máa jẹ́ ká ṣe tiwa ni o ṣùgbọ́n tẹ́ bá láàní ṣe tiwa ẹ ní fi wá lọ́rùn ká ṣe tiwa èmi ni mo bá yín sọ kò lè tutù gbẹ́mu fún mi náà kò lè tutù gbẹ́mu fún yẹn kí lẹ fi wá pè ṣáwọ̀ wá jẹ́ bí èkúté ilé yín tó lọ́gbọ̀n ìyá àgbà yín fẹ́ máa mú jẹ irọ́ rẹ pàṣẹ àfi tí ò bá sọ́lọ́run ní sọ́mọ̀ èmi dẹ̀ mọ̀ pọ́lọ́run wà tó ń bá mi sọ̀rọ̀ lójoojúmọ́ n tó dẹ̀ ní kí n máa ṣe ni mò ń ṣe kò ní gbẹ́nu mi dákẹ́ o ó ní máa sọ̀rọ̀ mú mi ọmọ aláṣẹ ni ẹ́ ńgbà tó sọ bẹ́ẹ̀ mo ní tòótọ́ àwọn kan fẹ́ para wọn Ọlọ́run ní kí ni mo sọ fún ẹ ní Job 22 Job ó wà nínú Bíbélì Job lè máa rí kẹtó dé Sáàmù Job 22 orí kẹtàlé sí kẹtàlé ní ṣá Job 22 orí kejìlélọ́gbọ̀n Ọlọ́run ní say the word declare a statement and it shall be established and the light shall shine upon your way. Bẹ́ẹ̀ ni mo sọ lọ́sàn yìí máa declare jẹ́ gbọ́ kí n declare so mo decree and declare ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ máa gbọ́n tí mo sọ I decree as ọmọ aláṣẹ I'm the oracle of the living God Ọlọ́run gbẹ́nu mi ó dẹ̀ ń gbẹ́nu mi sọ̀rọ̀ láti ọ̀sán yìí lọ mo pé ilẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń dààmú wa ìgbé ilẹ̀ alárùn ọgbẹ́ yín mi according to Numbers nínú Bíbélì again chapter 16 verse 29 to 31 Ọlọ́run sọ pé ìwọ lẹ̀ o gbọ́ ọ̀rọ̀ Olúwa mo sọ bẹ́ẹ̀ lẹ́nu pé ìwọlẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn tàbí ní obìnrin tàgbé jáde ní obìnrin yẹn ni pé by Caesarean section olówó ọlọ́lá ni senator ni governor ni tẹ́lá àní lọ ilẹ̀ máa lanu máa gbé yín mi ni o how God is going to do it èmi ò mọ̀ Mósè kan ọmọ ńgbà tọ́lọ́run pàṣẹ fáwọn Abiramu àti Dátánì àti Kọ́rà àtàwọn ọ̀rọ̀ Rúbẹ́nì ilẹ̀ lanu oníjọ́ náà lọ́hùn àríkánúwé ó dẹ̀ sì tún máa lanu tẹ́bá ní irọ́ lẹ́pa red sin kọ́ ọ̀gágun Pharaoh tó lóun ní ayé Ọlọ́run parí ẹ̀ sínú omi òkú pupa bọ́lọ́run ṣe máa parí yín sínú omi òkú pupa nìyẹn bóyá Atlantic Ocean ni o bóyá any other city ẹni ní Nàìjíríà ni o àbí kó gbé yín kúrò kẹ́kọ́ Nàìjíríà kẹlọ London kẹlọ tún life yín ṣe irọ́ lẹ́pa ẹ̀yin ò tọ́jú àwa ẹ̀ kọ́ hospital ẹ̀ wá fẹ́ lọ sí London máa lọ náwó wa ẹ̀ náwó wa bí ẹlẹ́jà bàbá tí pé ni ọmọ onínàkúnà o abiyagba ọkùnrin o bàbá prodigal father prodigal níyìn àpànẹ́yìn onínàkúnà níbo lẹ ti ṣàkántì ti yín ẹ kàn payable ní ẹ mọ tó ń jẹ́ receivable ẹ dẹ̀ lẹ ṣàkántì abájọ tẹ mú kún mẹ́kọ̀ bàbá onínàkúnà ẹ̀yin ra plane 150 billion ẹ lè san 70,000 fún àwọn ọmọ tó ń fi ọdún mẹ́rin lọ kàn mélòó lẹ́yìn gan ká certificate yìí kan lódì rògbòyàn lódì chaos lódì calamity mélòó lẹ́ka tẹ́ ń ṣe yán bí ọkà ẹ kàwé bọ̀ tẹ́ fẹ́ rúdù gbogbo PhDs ká dá fún yín ẹgbọ́n tí mo sọ fún yín bàbá Tinubu tẹ́ bá jẹ́ student ní ẹ̀ lè pass torí ẹ máa jíwèé wò ẹ ti jíwèé wò ẹ ti ṣìṣirò ṣe
ẹ wá wítọ́ ẹlẹ́yìn ọmọ ọlọ́dọ̀ orin yín yẹn kó yẹ ká fi fọ́ yín lórí dànù ni ká fi irin yẹn ká fi fọ́ yín lórí dànù bàbá Tinubu tọrọ rí yóò pé jíà 4 jíà 5 jíà 1 lẹ́sìn wà Fúlàní ṣe gbásgbòsì fáwọn tẹ pẹ̀lú èèyàn yín ṣé èèyàn yín ni wá ṣá àbá Abiyamo Sahel lẹ́yìn náà tó dáwọn kan tó sọ pé bí abọ̀nù lẹ ti wá àwọn kan sọ pé bí Senegal mo ní kò lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní mú mi ojú wọn agama lizard ẹkàn náà tún kalẹ̀ ṣáà ẹ̀rí nǹkan kan bàbá tí pẹ́ẹ́nì Fúlàní ti fi búrẹ́dì àbí fúrúdẹ̀ náà ni wọ́n ti fún yín mọ́ ẹwà ń kòlóòsì tí ẹ bá lọ jẹ́ kí orí yín pé bàbá Tinubu casualty lè máa jẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín o tí ẹ bá jẹ́ kí orí yín pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní pé àwọn SAN yín àwọn Fẹ́mi Fálànà àwọn bàbá afẹ́ Babalọ́lá kán bẹ̀rẹ̀ sí ní bá yín gbé bíìlì tó lágbára jáde bẹ́ẹ̀ yóò bá pé ẹ ní PhD ẹ pé brọ́dà yín ẹ pé Wọlé Ṣóyínká àwọn ọlọ́yìnbó emeritus wọ́n kàn wá ń bẹ̀ ni ṣé nǹkan lọ́fẹ́ wà ń bẹ̀ fún nìyẹn ìgbà tó ń jẹ́ emeritus nǹkan kán mẹ́rìtì orúkọ àti title yẹn kán draft tó lóyìnbó ń bẹ lẹ́nu wọn gbogbo àgbáyé ló fún wọn ní òye kán gbé stupendous law jáde but from now on the Yorubas are going 3 months 6 months ní wọn kàn ṣe bẹ ẹ wá fẹ́ ká máa du bàbá ká máa dọ̀bálẹ̀ fún kẹ́nẹ̀ ìbẹ̀bẹ̀ kíni ẹ sọ fún mi bàbá Tinubu ẹ̀yin gangan who are you who do you think you are ṣé bẹ́ẹ̀ yàn bíi tiwa náà nìyí Ọlọ́run kò gbà fún yín ṣá ẹ fẹ́ gbé ẹsẹ̀ ẹ fẹ́ gbé tiwa lọ́rùn ẹ fẹ́ di àbátọ́ sàrámdà nìkì ajá yín bọ́ ni o ọwọ́ yín á rọ ni o ẹ̀yin lọ ẹ̀ ń bọ̀ tẹ bá lọ sí Brazil tẹ kó ẹ lọ tẹ̀lé Macron ìgbẹ́ ẹ̀dín yín tí ò tó ṣe yín ẹ máa dúlé Macron bí ọmọ tó sọ yẹ́ ẹ̀nù ẹ máa sọ fún àwa ká máa gbọ̀n tábà rí yín udi ẹ má jẹ́ kí n lo language yẹn o who the heck do you think you are ṣe lórí méjì ni tójú yín bá ti ẹ̀jú tiwa lọ méjì náà ṣì ni ẹ lápá mẹ́rin ni àbẹ̀lẹ́sẹ̀ mẹ́rin ẹ ṣáà ń ṣẹ́ka ẹ bá mẹ́rin ṣẹlẹ̀ mọ́ lánìí ẹ ṣọ́ra yóò bàbá Tinubu mo lè jẹ́ bí ọmọ fún yín o ọmọ ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ òtítọ́ o ẹ fẹ́ gun kíkọjá ewé ẹnikẹ́ni tó bá gun kíkọjá ewé ó máa rẹ́ bọ́ ni because ẹ gun láti lọ sókè ni kó má jẹ́ pé tó máa gun láti òkè wá sísàlẹ̀ ẹ ṣọ́ ara yín ọmọ Yorùbá gidi ló ń bá yín sọ̀rọ̀ ní ọ̀n ṣọ́ máa lé o mo mọ́lé bàbá mi lẹ́kọ̀ọ́ ẹ ṣọ́ ara yín bàbá Tinubu ó tọ́jú mọ́ sọ pé ẹ ti ẹgbẹ́ bàbá yá àtijọ́ yín jáde kí n wo àwọn tẹjọ́ náà àwọn méjèèjì tó ní ìṣẹ̀lẹ̀ ń wù àbí ọmọ àlè ní tí Fúlàní bá ti gbé kalẹ̀ lẹ́ máa ṣe ṣùgbọ́n táwọn bàbá yín sọ ẹ sọ pẹ̀kọ́ sí wa ẹ ṣorí kunkun bíi máṣíìnì ìbò ẹlẹ́rìí gbọ́ oníyà yín ló máa jẹ ìtọ́jú ẹ ṣọ́ra yín bàbá Tinubu inú yín bí mi gan ibi tí mo wà l'Amẹ́ríkà rẹ̀ pé mo fẹ́ jókòó sí Amẹ́ríkà ní kí ló wà l'Amẹ́ríkà tí ò sí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ ti jẹ gbogbo ẹ ti jẹran ẹ ti sọ di pangolo bàbá Tinubu ọmọ onínàkúnà ni yẹn ti sọ Nàìjíríà ẹ ti sọ di pangolo ẹ fẹ́ wá sọ wá ayé àwọn ọmọ Yorùbá ẹ fẹ́ sọ wá dé àgbàdo onúgò ẹ fẹ́ máa mú ẹjẹ tẹ bá ti ń jẹ wá dà ẹ fẹ́ máa pa wá lẹ́yẹ kọ̀ọ̀kan ẹ lọ tẹ́kẹ̀ ọ bàbá Tinubu ọmọ Ọlọ́run ni mí o màá pariwo yín fún Ọlọ́run tó máa fi dá mi lóhùn màá sunkún sọ́lọ́run lọ́rùn nítorí ti yín ẹ ń kọjá ayé yín tọ́lọ́run bá gbé yín sípò ọlá ó yẹ kẹ́ humble lára yín ni because Ọlọ́run tó gbé Kish tó gbé Sọ́ọ̀lù gorí oyè níjọ́sí Ọlọ́run náà ló tún wéṣẹ̀ tọmọtọmọ ti grandchildren ẹ ṣọ́ ara yín mi mọ punishment Ọlọ́run máa gbé bá yín but tẹ́ bá kọjá ayé yín tí yín máa wọ́ọ̀sì ó máa wọ́ọ̀sì ti Sọ́ọ̀lù lọ ṣe ti rí Babangida ẹ bá mi fi ṣọwọ́ sí pé mi ní kò ní kò lórí ojú ayé tó bá dàbí lórí inú ìlàwọ̀ àtijọ́ wọ ṣòkòtò kan náà ẹ̀yin yòókù náà ń bọ̀ Ọlọ́run package ẹni mo mọ Ọlọ́run mi máa ń like láti ó máa ń perfect everything that does the God does he perfects it ṣe rí ìyá tí ní bàbá Tinubu ó máa pọ̀ olóko àrígun asá tí ẹ bá lọ tọwọ́ ọmọ yín bá ṣọkẹ́ bẹ̀rẹ̀ sí máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ẹ̀yin àti ayagba tẹgbẹ́ sílé rẹ̀mí ikú ṣe bí àlà obìnrin tó yẹ kó máa ra bàbà pé ọkọ mi má ṣe báyìí àwọn aráàlú ẹ ọmọ àlè kan náà lẹ́jọ́ fẹ́ jẹ́ 5 and 6 nìyí ẹ ṣọ́ra yín ọlọ́wọ́ ṣe ẹ jẹgba gidi mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ jẹgba àpábí ò tí ì jẹ́ tiẹ̀ tán o ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́bọ̀ ni ó máa jẹgba wèrè Wike bàbá Tinubu tẹfisi tó ń wọlé onílé lábùjá tó ń dágọ́ mú so ó máa jẹ tiẹ̀ ògógóró master gbogbogbòrò ò bá pa n tó máa pa ti wà lẹ́yìn ọ̀rọ̀ mi ò ju báyìí lọ yọmọ Yorùbá gidi ẹ tó ń báyìí tó ọba ọ̀nà Ògúnwùsì ẹni tó jájá ó forgive Igboho don't forgive her for what cause for what reason on what basis is forgiveness is given for what àwa ló yẹ ká bínú sí wọn torí pé àwọn ló gbé wa sẹ́nu ayé náà àwọn ló gba Fúlàní láyé wọ́n ní ó tọ́ sí gunu tọ́ sí Fúlàní ó kọ́ lé gunu àwọn ó yẹ káwa bínú kọ́ máa bẹ̀ wá ká láàrin ìgbà sí bí àfi tán bá lé gbogbo Fúlàní kó lórí ilé wa wọn aláwọn forgive for what
ẹ má jẹ́ kí inú bí mi kọjá bó ṣe yẹ lọ́sàn-án yìí o Ìgbòho ìwọ gan dídé ńlẹ̀ sọ bèrè owó ẹ̀ sọ ti fún ẹ lọ́wọ́ ẹ ni sọ ti jẹ́ kó padà sílé ni ń tó ń sọ yẹn ṣe bí kóòtù ti pé wọ́n ti sọ pé o free kí ló tún wá dé tán tẹ́ àwọn èèyàn kan sọ pé àwọn ń forgive ẹ kán bá jẹ́ bàbá wa ni ó ní lọ sọ́dún méjì níbẹ̀ ní republic wọ́n á fa ṣẹjọ́ lẹ́lẹ́ ní tó bá tí Buhari bá jẹ́ ipò ọmọ tàwọn kò lọ síbi kankan ẹ̀yin lẹ lọ bá ń lé ẹ̀ wọ́n máa jẹ́ ó lọ àbò ó ti gbàgbé pé ọdún méjì ló ṣe níbẹ̀ ni ṣé lùbà bẹ́ẹ̀ níbẹ̀ ní republic ó mà sílé kò ń sìn yín ó sí Nàìjíríà ó mà kàn wá láti Germany ó ń bọ̀ ni ṣé ìdọ̀bálẹ̀ wo ló wá ń gbẹ̀gbẹ̀ kí ló ṣe fún wọn ìwọ pàápàá ò mọ ìyá rẹ̀ ó mọ ìyá rẹ̀ ó yẹ kó dúró lórí àárí ẹni pé ilé mi lẹ́sìn wá bá mi ní òde ṣe ẹ̀yin ọmọ Yorùbá Ògidì ẹ jáde ẹ gbóhùn sókè ẹ sọ̀rọ̀ sókè àwọn bàbá ti ṣẹ̀ wá Olúbàdàn fi Ìbàdàn ní o Aláké of Abẹ́òkúta ní o bàbá Adédìméjì àbí kí ni a ti ń pè wọ́n tó ṣẹ̀ṣẹ̀ kú ni àwọn náà ṣẹ̀ wá tó ń fẹ́ Rúfáì ọ̀tá Yorùbá lóyè tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ pé ẹ mọ núrò tẹ́ bá mọ núrò Fúlàní ni máa fún ní oyè Yorùbá àwọn ọmọ àlè tó ń fi ìbọn àti àdágé orí wa bọ́lẹ̀ ẹ consider ẹ an honor láti fún Fúlàní tó ń dishonor yín tó ń disparage yín tó ń dehumanize yín tó ń oppress yín tó ń encapsulate yín tó ń emasculate yín ẹ̀yin ọmọ Yorùbá o níbo ni làákàyà tó gbọ́n wá wa ṣé àti kó sí abẹ́ ẹsẹ̀ wa ní àbí sawdust lókù nínú brains yìí ni bí mi ṣe sọ pé mi ò mọ̀wé tó yìí orí mi pé o ọmọ kọ́dẹ̀ ni mi o mi ò ní dọ̀bálẹ̀ fún Fúlàní mi ní rọ́jú kú fún wọn ní tó bá máa gbà la máa fi fún àti ìwọ ṣòkòtò kan náà ẹ lọ́ máa tẹ̀dáhùn Fúlàní gan agbọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ bàbá wa tẹ́ ń súnkẹrẹ fàkẹrẹ torí Fúlàní ń dáyàjá yín ẹ máa tún gba yín tòní o torí tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín àti Fúlàní ẹ dúró sórí ilé nìyí ẹ sì wà lórí ilé yìí o ẹ lọ dúró sórí ilé nìyí torí èmi ọmọ òun mi ọmọ Yorùbá Ògidì ní ìsọ̀rọ̀ fẹ́ níbọ̀dì mò ń sọ̀rọ̀ bí gẹ́gẹ́ bí ọmọ ọkọ ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá tán forí babalá bàbá mi sọlẹ̀ Yorùbá ẹ morúkọ mi ọmọ òun mi ju góòlù lọ ọmọ gidi ni mi o mo lè má ní 100 billion lọ́wọ́ bíi ti yín o mi ò jalè o mo ṣiṣẹ́ ni ẹ lọ sí rẹ́kọ̀dù mi she does not have a blemish in her records ìyẹn gan mo lè mú lọ sí báǹkì mo gbé lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ní Amẹ́ríkà wọ́n fún mi níṣẹ́ wọ́n gbọ́ mọ́tò sí mi ń dìgan sí ní ilẹ̀ tó gun rí o ṣùgbọ́n gbà tán rí pé mo ṣiṣẹ́ ọdún mẹ́wàá kò sí one blemish àwọn fún mi níṣẹ́ ń tábà dúró lórí nìyẹn ọmọlúwàbí àní jí owó lówó àní purọ́ mọ́yàn òtítọ́ la máa sọ òtítọ́ dẹ̀ ló máa ń lékè òtítọ́ wọn máa lékè orí ilẹ̀ wa lọ́wọ́ àlọ́ sí Mákọ́dí àlọ́ sí Bọ̀nù àlọ́ sí Kánò àlọ́ sí Kaduna àlọ́ sí Abakaliki àdẹ̀ lọ sí Nnewi ṣùgbọ́n pẹ́pẹ́ orí ilẹ̀ wa lọ́wọ́ tẹ́tí wọ́n fẹ́ fẹ́ ìyàjọ́ wa àjọwọ́ ṣòkòtò kan náà ní tó bá máa gbà lọ́mọ fún gbogbo gbọ́sgbọ́s tẹ́ ń ṣe yẹn àwọn náà ṣe gbọ́sgbọ́s àṣe gbàsgbàs àṣe fún yín àtijọ́ ṣòkòtò kan náà ní tó bá máa ṣẹlẹ̀ kú ṣẹlẹ̀ ọ̀run máa jábọ́ kò kí ń ṣe ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá nìkan Ukraine àti Russia ṣe ń jà sọ́ọ̀nù jábọ́ no kò jábọ́ o àbó jábọ́ kò jábọ́ Israeli àti Hamas àti Palestinian wọ́n sì ń bára wọn fà sọ́ọ̀nù jábọ́ irọ́ ni kò ní jábọ́ tábà pẹ̀lú Fúlàní náà bá wọ̀ bá ṣe máa wọ̀ nìyẹn ọ̀run ò ní jábọ́ tó bá dẹ̀ fẹ́ jábọ́ kó jábọ́ àjọ wo sí gbogbo lórí ni kí lè fẹ́ ń dẹ́rù bàyàn sọ́ọ̀fọ́ kọ́ lọ́dẹ̀rù barúgbó ni àjọ máa fojú ara wa a máa fojú oníkan níjà ní tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ọmọ Yorùbá ni wá à ń pera wa lọ́mọ alákin ọmọ aládé àwa ń ṣe ara bí ìlú fún Fúlàní ọmọ táwọn ọmọ ibi tó ti jẹ wá àwọn ọmọ olóòrùn morúkọ ìtàn wọn ni àwọn ọmọ tó ń já wá láti Sahel náà lórúkọ wọn ládùúgbò wọn àtọ̀lé amùtọ̀ àfìtọ̀fọ́rí abámàlúùsù oríkì Fúlàní nìyẹn ẹ jẹ́ kí n kíra mi fún mi kẹ́ tó mọ̀ ọmọ alákẹ́sì ọmọ irin ní jogún ọlá ọmọ àbàtàbútú ọlọ́rọ̀ ọmọ àjò má gbẹ̀kọ àjọgbẹ̀rin nǹkan tó ń pè ní oríkì ni ẹ ní kí Fúlàní wá kiri rẹ̀ ká gbọ́ bí tí ó ti jáde wá ọmọ arọ́kùn tayọ̀ èmi náà ń kìsì ẹ wá ń jẹ́ kí ọmọ Fúlàní máa fọwọ́ dì ọwọ́ dọ̀tí ọwọ́ òórùn kó máa fi gbá ọmọ Yorùbá létí ẹ rí pé mẹ́wàá ti ṣe wá ṣe rí pé mẹ́wàá ti ṣe wá tó bá yẹ ẹ ní Mrs Lawal yóò ń fẹ́ fún mi ì tí gbé mẹ́gáfóònù ohun mi ṣẹlẹ̀ ń gbọ́ yìí tí bá gbé mẹ́gáfóònù gbogbo ayé ló máa gbóhùn mi o adẹ̀ ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ni nítorí náà ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ máa jẹ́ kẹ́ lọ sí nítorí pé ní wíìkì ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n má jẹ́ kí èèyàn kan fi búrẹ́dì kó fi kó iná mẹ́bẹ̀ẹ́ jẹ́ o you have not done anything to warrant any unreasonable pardon or forgiveness you are standing on your right don't let anybody fool you you don't need anybody's forgiveness
If there's anybody that needs forgiveness, they need to seek our forgiveness. Our forgiveness for killing us wantonly. For killing us indescribably. For acting irresponsibly. And for damning the consequences. I want to compare ìtọrọ àforíjì lọ́wọ́ wa. Torí pé wọ́n pa Basira mọ́ wa lára. Wọ́n fẹ́ gba destiny, beautiful, glorious destiny tọ́lọ́run fún wa. Wọ́n ní ká máa lọ sí àjò, ká máa lọ tún lólùlù ṣe. Wọ́n ṣe wà nílé bàbá ńlá bàbá wa. Need forgiveness kankan lọ́wọ́ anybody kankan. Ẹ jẹ́ ká yẹ purọ́ tọ́ra wa jẹ. Forgiveness kí ni? Èmi kan bínú sí wọn àtọ̀jájá ni. Àtọ̀wọ́ adé tó dé tó pé chaos, calamity, confusion ló gbé wọlé. Wọ́n ní láti lọ check ifá o. Torí ọba Ọwádé, I'm so disappointed at you. Your kingship is now being treated with confusion, with sadness, with sorrow, with disgust. And you disgust me. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Èmi ni tí yín tòótọ́ àbúrò yín, bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi nù yín. Ṣùgbọ́n èmi ni mo ìyá yín nínú ẹ̀jẹ̀. Dr. Momilawa. Màá máa rí yín bá o. Mo fẹ́ kẹ́ gbé ọkàn yín, kẹ́ gbé fún ẹkùn, kẹ́ gba tẹkùn dání. Ẹ kì í ṣerú nílẹ̀ bàbá yín. Ẹ má fòyà. Ọlọ́run kan sọ pé he has not given you the spirit of fear, but the spirit of power. Power! Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ó wà ní 2 Timothy chapter 1 verse 7. Ọlọ́run ò fún yín ní ẹ̀mí ìbẹ̀rù, but ẹ̀mí agbára, ẹ̀mí ìfẹ́ àti orí tó pé. Sọ́rí wa ò tún fẹ́ pé wọ́n ni. Wọ́n ní ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, tá bá nífẹ̀ẹ́ ara wa, tẹ́nu wa kò dáadáa. Fúlàní máa dàbí eṣinṣin ni. Àti ẹ̀ nídìí láti lo nǹkan kan fún wọn. Ọ̀rọ̀ náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run fi dálé ayé. Fúlàní gbé kọ ẹ̀kẹ́ máa para yín, wọ́n máa para wọn ni. Wọ́n dẹ̀ máa para wọn bẹ̀yìn náà ni. Torí kò sígbà tá ní ká fi ọ̀rọ̀ lé wọn sọnù sínú igbó àwọn ọmọ Sahel jati rádaràdà. Ẹ wọ ẹ̀yin ará mi, ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ lọ sinmi. Mo rí pé lẹ̀ tí ń ṣú ní Nàìjíríà, kẹ́ lọ fọ̀dọ̀ ẹ̀dọ̀ yín lórí òrò. Ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù, ẹ bá gbọ́, ẹ bá mi fi ṣọwọ́ sáwọn fámìlì, ará oko, ará ilé, ará àdúgbò. Kán lè mọ̀ pé nínú ìta bọ́sì yìí, a jọ máa ṣe gbásípòsì fúnra wa ni. Tí Fúlàní bá lóun ya wèrè, wọ́n nítorí wèrè ta àṣẹ ní tinú ilé. Tán bá láwọn ya wèrè, wọ́n á bá bàbá la káwọn yín, wọ́n bá pàdé. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àjọ ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà, kò sẹ́ni tó máa bẹ̀rù wọn. Wọn ò lórí méjì. Àwọn máa pọ̀dà. Ọ̀lẹ olè ni wọ́n. Agbéwiri kó ní nǹkan gbé nǹkan lẹ́ẹ̀kan fẹ́ kó máa jí gbé, kó máa lo àdá, kó máa ní àwọn ṣe ní dá fún bàbá ńlá,ùtùmọ̀ dá fódìò bàbá wọn lọ́rùn. How dare you? Who does all this nonsense? Nílùú torí wọ́n pé gbogbo játijàti rẹ́dẹ̀rẹ́dẹ̀ tí Fúlàní ṣe, wọ́n ti kọ́wọ́ wọn bá ṣọ́. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá, àwa fẹ́ sọ ọmọlúwàbí ara wa, a fẹ́ sọ ara dọ̀dẹ̀ níwájú wọn. A fẹ́ sọ ara di mú ká máa múùfù lọ ibi tó bá ti wá sí. Ká dá fún wọn Fúlàní láyé. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, ẹ̀yin ará mi o. Any wonderful day. Ní ṣubú dànù. Àwọn ọmọ Israeli wọ́n kúrò ní Egypt after 430 years. But ìbá 111 ta lò pẹ̀lú Fúlàní. I'm up to it here. I am up to it here. Bí ẹni pé kí orí wọn kí n strangle wọn with my bare hands ni. Bọ́n mo mọ̀ pé mi ì lẹ́mìí agbára yẹn o. Ṣùgbọ́n mo ní tójú yẹn lọ lọ́wọ́. Ẹ̀yin ará mi, you have a wonderful week because a new week has just started. So have a good one and stay blessed in Jesus' name. Màá tún máa rí yín bá ọ. Èmi ni tí yín tòótọ́. Ọmọ Yorùbá ògidì Dr. Momilawa. So have a wonderful week and stay blessed. Bye-bye. Fàdé yìí bọ́ bíbẹ̀ yìí dájú ibi tẹ́ bá fẹ́ wá rajà ní ṣọ́ọ̀bù mi. Ẹ bá bọ̀ wá sí 76 Wedgeworth Street, Amity downtown. 76 Wedgeworth Street South, Amity downtown. Fàdé yìí tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL, ẹ jẹ́ kí n lọ kó wá display rẹ̀ fún yín. Ọjà iléeṣẹ́ TL ti dé o. Kódà wá dé ju ti tẹ́lẹ̀ lọ. Àgbo jẹ̀díjẹ̀dí ti dé. Àgbo diabetes ti wà. Àgbo manpower ti wà. Àgbo high blood pressure ti wà. Oríṣi product mẹ́rin ló wà available báyìí ní ilé-iṣẹ́ TL Assurance. Ẹ jẹ́ lọ mú wọn wá. Ẹ bá bínú. Ẹ mọ̀ páwọn ẹlòmíì tí wọn ò bá rí nǹkan wọn ò ní believe. Wọ́n máa wò pé ẹnu làwọn kàn ń gbọ́ àwọn orí nǹkan tí wọ́n ń sọ ń pa ẹ̀. Òun mo ṣe máa ń like láti display ọjà. Ẹ má worry, a ṣe ń settle down díẹ̀díẹ̀ ni. Ibi tá a bá ti máa ṣe program, màá kó àwọn sample ọjà. Màá kó wọn súnmọ́ bẹ̀ bó jẹ́ nu showroom bíbá ẹni.
màmá kó àwọn samples sí bí báyìí so that á lè wà easier. So ohun nìyí tí agogo máa ń pa wà lélẹ̀ tó máa jẹ́ kẹ́ dóbò dáadáa, tó máa jẹ́ kẹ́ dóbò bó ṣe wù yín, àtàgbà àtọmọdé dídólóbò ohun tẹ́ nílò lélẹ̀, kò ní side effect. Eléyìí báyìí ti jẹ̀dí tó ti pa yín lóko, jẹ̀dí tí ò jẹ́ kẹ́ lè ṣe dáadáa, nǹkan tẹ́ máa lò lélẹ̀ confirm ní àwọn product yìí. Eléyìí báyìí ti diabetes ajẹ́bi idán, oògùn diabetes yìí èyí tẹ́ bá dìde tètè wá rà kó dílé o, kó má di pé màá tún wá padà sọ fún yín wípé ó ti tán. Ẹ̀yin tí wọ́n kó wọlé ní jọ̀wọ́ bí báyìí ta kó wọlé visit 4 days ó tó pọ́pọ́ta ìbílò ẹ̀ṣẹ̀ dé. So oògùn diabetes lélẹ̀ fẹ́yìn tẹ́ bá dìde, ẹ̀yin tẹ́ bá wá dìde ti high blood pressure òun lélẹ̀, ti BP lélẹ̀. So èyí tẹ́ bá ti fẹ́ bẹ̀ they are all what they are all latif máa ra káwọn ilé síbi ẹgbẹ́ kan bí báyìí sí máa wá smoke àtọ̀kan fi kó sí. So ẹ̀yin tẹ́ bá dìde pè mí bákan náà, ẹ̀yin tẹ́ bá dìde àwọn spiritual item, spiritual store wa ló wà ní angus alẹ́bẹ̀ yẹn, òun ni spiritual store wa wà. Àti ní store fún oníkálukú, store wíìgì wa, store jewelries wa, store aṣọ wa, kódà African store náà tún wà nínú bíbá ìtóbi gan o, but mi ti ra African food síbi àwọn tí mo ta kò kọjá ló wà bẹ́ẹ̀. Bí èyí tẹ́ bá dìde ọ̀fadà ṣì wà, èyí tẹ́ bá dìde dédé wa, èyí tẹ́ bá dìde gàrí wà. Ẹ̀wọ̀n bá African food tí mo nílò epo èlùbọ́ gbogbo sẹ̀mó pádó yàmà àwọn yẹn ti tán àti tàwọn yẹn tán nínú ilé ká tó move sí shop. So ẹ̀yin tẹ́ bá dìde àwọn nǹkan yẹn, ṣẹ́yà ẹ̀yin tẹ́ bá dìde àwọn nǹkan àdúrà, ẹ̀yin bọ́ mi bẹ̀yìn dáàdì mi, ẹ má wòra yín ní ìránṣẹ́ ilé ayé yìí ogun ni, ọmọ ológo ló lógo, ẹlòmíì kọ́kọ́ máa dédé sùn kò ní mọ what to do, ṣe lásán ni. ṣé wọ́n pé tí kò bá sú ẹ wàá wà focus, wàá ní target, wàá dé target wàá bà, but tí nǹkan bá sú ẹ o lè meet up now. Tó bá ti lè sọ ẹ wo sísún mi jàre tó gbójú bẹ́ẹ̀ èyí ò ní débi tó ń lọ. Gbogbo àwọn kìíní ẹlòmíràn máa ní pé ṣé gbogbo nǹkan náà di spiritual, ṣẹ́rí spiritual attack òun ló pọ̀ jù, and there are so many ways tí ogun máa ń gbà fi affect èèyàn fi jayọ̀ téyàn dẹ̀ nímọ̀. Ẹlòmíràn kọ́ máa ní pé kàn rù sóhun, nǹkan tó rù sí èèyàn kan tó máa ṣe rere nínú ayé ẹ tó máa sọ ẹ́ déyàn tó máa jẹ́ kó wà òkè ni, á dẹ̀ máa rù sí ẹ wàá kọ́ pé wọ́n bí láì kíkiri yẹn jayé, o ò ní mọ̀ pé ibi tí Sátánì ti lúgọ fún wọn nìyẹn. So many ways ni Sátánì máa ń gbà dọdẹ ló máa ń gbà láti target èèyàn. Ogun wà lóríṣiríṣi, gbogbo ẹ̀ ló lórúkọ, kò dẹ̀ wá sí bó ṣe wá pọ̀ tó bógun ṣe pọ̀ tó láyé tí kò sí tí àdúrà kò ṣe kiri kò ká, kò sí tí pàdúrà ò ká. Gbogbo èyí tẹ́ bá ṣàtìrí wípé bóyá ẹ̀ target kankan àbúbọ́ ni àbákọ̀tì ni àbáṣetì àbí ìkórira promise and fail anything ẹ pẹ̀lẹ́ ní kéèfé Olúwa ṣò. Nígbà tí wá tẹ́ bá dẹ̀ fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi bí sí mi láì bọ́ tẹ́ bá wá mo máa gbowó consultation. Àwọn tó bá mi dòwò pọ̀ wọ́n mọ̀ pé yes àtàtò èèyàn dùn ẹnu ò ṣe kò ẹ̀ṣẹ̀ nígbà tá bá kọ́ sórí báyìí pé wòlíì ni wá ìránṣẹ́ Ọlọ́run ni wá, confirm ni mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run, mo dúpẹ́ fọ́lọ́run. Kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ níbi spiritual items mi tí wọ́n ò ṣe kíni, tí wọ́n ní testimony ayọ̀, tí wọn ò dúpẹ́ fún Ọlọ́run. Kì í ṣe bí mo ṣe mí náà, àánú Ọlọ́run mo rí gbà, mi ìṣe àyànjú rò wọnú iṣẹ́ ìránṣẹ́ àfihàn mi ni. So ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan tẹ́lẹ̀ lò fún spirit, ṣe má ti torí pé mo ti máa ń búyàn lórí social media kẹ́ wá wò bóyá ẹni ara ni mí, ẹni ẹ̀mí lè mí o. Tó bá jẹ́ pé kí n proud of myself, I'm a spiritual person tó gbáski. That is why I have the fear of God. Lè bá mi níbi ìwà burúkú, ìwà olè, jìbìtì, ṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, lè bá mi bẹ̀. Ṣùgbọ́n tó bá sọ pé mú ẹnu bébébébébébé mo wà available bàjẹ́, Ọlọ́run ò bínú sí yẹn. Bible gan sọ ní ohun tó bá rí ni wàá fi rẹ̀ bí ẹ padà. Ẹnu mi ni mo lè fi gbára mi lọ́wọ́ ìjọba Nàìjíríà, lọ́wọ́ ìjọba tó ń pa àwọn èèyàn. So ẹ̀yin tẹ́ bá nídìí ẹni tí fún spiritual items, àwọn pef, àwọn ọjà lóríṣiríṣi, àwọn nǹkan àdúrà jẹ́bídó tó confirm tó lè pé tí ẹ bá lò ẹ mọ̀ pé yes Jésù lọ́ba. Ẹ̀rí mi tí mo bá ń pariwo àṣejẹ́ bí ẹ̀jẹ̀ Jésù ní ṣẹ́ròbí lásán ni, owó ní kò sí kàn mí. Kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ tí mi ò ní sọ fún wọn pé ṣó gbàgbọ́ nínú Jésù. Tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ ẹni ọ̀ṣẹ́ ti bá fún ẹ pé yá lọ lò fún kan báyẹn máa rí títóbi ìyanu Ọlọ́run, nítorí pé kí ni Ọlọ́run ni.
Ọlọ́run máa jẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ kan tẹ́ lè lò fún spiritual items àbí èyí ò kàn tẹ́ bọ̀ bóyá spiritual àbí kò spiritual gbogbo ò ṣáà tí ẹ̀ yé mọ́ ẹ kó gbogbo àníyàn yìí tọ̀ Jésù lọ, ẹ kó tọ̀ Jésù lọ, Jésù máa bá yín ṣe everything máa wà okay. So gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn kan tẹ́ dojúkọ ẹ pè mí, ẹ jẹ́ kájọ ṣe kí ni kájọ fi ẹ̀mí jọ rin ìrìn náà ní agbára Ọlọ́run ojú òde ní tiwa agara òní dáwà ibi oníṣẹ̀lẹ̀ sí wa. Ìbájẹ́ oníṣẹ́ ọwọ́ nìyí, ìbájẹ́ oníṣẹ́ oṣù, ìbájẹ́ business ilẹ̀ yìí ṣe tí gbogbo ìwáyé yìí bó tẹkọ̀ wá rí pé everything ò lọ bó ṣe yẹ kó lọ. Ẹ pè mí kí n fún yín láwọn kan spiritual items tẹ́ máa lò, everything will be fine. Àbẹ́yìn tẹ̀wájẹ́ tó yẹ pé ó ti wẹṣẹ́ kò rí èrè iṣẹ́ ìkọ́kọ́ ló wò díẹ̀ kọ́kọ́rọ́ kan ló dì mú kọ́kọ́rọ́ yẹ̀mí abúlé yín lọ́wọ́ èdè yẹn máa ṣe kí ni ó máa já. Ẹni iṣẹ́ tẹ́ bá wẹ̀ pẹ̀lú ìfẹ́ olùgbàlà ní agbára Ọlọ́run alààyè iṣẹ́ yẹn máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín. Oṣù ọ̀nì Ọlọ́run máa jẹ́. Àbẹ́yìn tẹ̀wá tí tájẹ́tì kankan ẹ̀kọ́ rí ìjákulẹ̀ àbẹ́yìn lálàkàlà àbẹ́yìn rọ́wọ́kọ́wọ́ àbí èrè àìsàn láàgọ́ ara yín. Àwọn nǹkan tẹ́ bá lò tí gbogbo ẹ bá dópin gbogbo ẹ ló wà available, gbogbo ẹ ló wà available. Kì í ṣe bí ti kóòdù ti tèmi yóò ṣẹ́rẹ́lẹ̀ ó ti wà nú ẹ̀jẹ̀ kí n wà ní Nàìjíríà kí n má sí ní ìlú tó tutù wà tó mọ̀ pé èyí kan máa sọ pé ó ní nǹkan tó lè kí ọ sickness lówó wọ́n nínú òsì ẹ̀ kì í ṣe bí tẹ́lẹ̀ ogun òyìnbó gan ò lè wo eléyìí tó bá wù àwa tó bá wù àlọ́ nation body ni ó ti wà nú ẹ̀jẹ̀. Kí n wà níbi tó gbóná burúkú mo máa ní kóòdù ẹ̀bùn ní orí ọ̀fẹ́ ni mi ò dẹ́ complain fọlọ́run lẹ́yìn kí n sábà Olúwa ò ṣe é tí bó méjèèjì bá dípa tí bá fẹ́ bílù ẹ̀ bá tí bá yẹ ṣe fún ọ pàdé Olúwa ò ṣe é ni so yẹn yàtọ̀ mo ṣẹ̀fẹ̀ nìyẹn. So gbogbo àwọn nǹkan tẹ́ bá need for spiritual items ẹ pé Lady K Olúwaṣọ ẹnì kan tù tẹ́ bá wà bàbá yín sẹ́yìn àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù àdìṣe lásán. Gbogbo ipá òkùnkùn lórí ayé wa ilẹ̀ alanu á gbé wọn mì, gbogbo agbára Sátánì lórí wa ní orúkọ Jésù ọ̀run adáná sun wá fi iná palẹ̀ wọ́n mọ́. Àbójú wẹ̀yìn àdírógun mọ́, àwọ̀ wájú àdírógun, àwọ̀ ọ̀tún àwọ̀ òsì àdígi ogun mọ́. Níwọ̀nba ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wá ogun Fáráò tí wọn ò rí mọ́ àwa náà máa ṣe kíni a máa wá ogun ayé wa àti àwọn onígbòrò wọn mọ́ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe ogun ẹ bá mi ṣí ẹ ire o.